Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti gbọ́ mi nílùú kò tàbí lẹ́yìn òde jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn àṣẹ iná ọba gbẹ̀yìngà fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù karùn-ún oṣù oore ọ̀fẹ́ ògo ìyìn àti ọlá ní fún orúkọ yín ọba tó dá wa sí tí ò gbowó tí ò gbòbí lọ́wọ́ wa àsọ wípé ẹ ṣé o ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní kó ṣe ayé ọkà àtẹra wa ní rere bó bá ti gbé tó ọ̀tún wa wọlé kó má gbà tòsì jáde o tó ti àgbàdo àròkọ Jésù Kristi Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ìní ọjọ́ ajé ọjọ́ 12 oṣù karùn-ún àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé fún rere rẹ̀ àwọn àkọsórí wa nínú ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àwa sì mọ̀ pé ohun gbogbo ni ó ń ṣiṣẹ́ pọ̀ sí rere fún àwọn tí ó fẹ́ Ọlọ́run àní fún àwọn ẹni tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí ìkejìléníàádọ́fà ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá ìwé orin Dáfídì orí ìkejìléníàádọ́fà ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá ẹ máa yin Olúwa ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù Olúwa tí inú rẹ̀ dùn jọjọ sí òfin rẹ̀ irú ọmọ rẹ̀ yóò lágbára ní ayé ìran ẹni dídúró ṣinṣin ni a ó bùkún fún ọlá àti ọrọ̀ yóò wà ní ilé rẹ̀ òdodo rẹ̀ yóò sì dúró láéláé fún ẹni dídúró ṣinṣin ní ìmọ́lẹ̀ mọ́ ní òkùnkùn olóore ọ̀fẹ́ ó sì kún fún àánú ó sì ṣe olódodo ènìyàn rere fi ojú rere hàn a sì wín ni ìmọ̀ye ni yóò sì fi la ọ̀nà iṣẹ́ rẹ̀ nítorí tí a kì yóò yí ní ipò padà láéláé olódodo yóò wà ní ìrántí títí ayé kì yóò bẹ̀rù ìhìn búburú àyà rẹ̀ ti mú ọ̀nà rẹ̀ kan ó gbẹ́kẹ̀lé Olúwa àyà rẹ̀ sì ti múlẹ̀ kì yóò bẹ̀rù títí yóò fi rí ìfẹ́ rẹ̀ lórí àwọn ọ̀tá rẹ̀ ó ti fọ́nká ó sì ti fún àwọn olùpọ́njú òdodo rẹ̀ dúró láéláé ọlá ni a fi gbé ìwo rẹ̀ sókè àwọn ènìyàn búburú yóò rí inú wọn yóò bàjẹ́ wọn yóò pa eyín wọn kéké wọn yóò sì yọ́ dànù ìfẹ́ àwọn ènìyàn búburú yóò sì ṣègbé wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé nínú ìwé Jeremáyà orí ìkíní ẹsẹ̀ ìkarùn-ún Ọlọ́run sọ fún Jeremáyà pé kí ó tó di pé a dá ọ láti inú ni mo ti mọ̀ ọ́ o kò wá sí ayé nípasẹ̀ àṣìṣe o nítorí náà Ọlọ́run kò ní jẹ́ kí àwọn ìṣẹ̀lẹ̀ ayé rẹ tó ṣẹlẹ̀ pẹ̀lú àṣìṣe níwọ̀n ìgbà tí o bá jẹ́ ọmọ Ọlọ́run gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ sí ọ bóyá o rò pé wọ́n dára ni tàbí búburú yóò ṣiṣẹ́ pọ̀ fún rere rẹ yóò sì gẹ́gẹ́ bí o ti rí nínú ẹsẹ̀ àkọ́sórí wa ti òní nígbà tí o bá ṣe àkíyèsí gbogbo ohun tí Ọlọ́run ṣe láti fà ọ́ sọ́dọ̀ ara rẹ̀ wàá mọ̀ pé ó tóbi gan gbà mí gbọ́ pé o sì wà láyé lónìí ó túmọ̀ sí pé Ọlọ́run kò tí ì ṣetán pẹ̀lú rẹ̀ ṣáájú kí a tó bí ọ ó rí gbogbo ohun tí wàá ní láti là kọjá nínú ayé kí o lè mú àyànmọ́ rẹ ṣẹ nítorí náà fọkàn balẹ̀ nítorí Ọlọ́run wà ní ìṣàkóso èrò rẹ̀ nípa rẹ ó jẹ́ rere kì í ṣe ti búburú láti mú ọ dé òpin ìrètí rẹ ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11 láìpẹ́ lẹ́yìn ìgbà tí mo darapọ̀ mọ́ ìjọ ìràpadà ti Ọlọ́run fi hàn mí kedere pé mo ti ṣe àmúṣe ìpinnu rẹ̀ fún ayé mi ó sọ fún mi pé pọ́nbélé pé bí ó tilẹ̀ jẹ́ pé mo jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ mo ní láti tẹ̀lé aládarí nínú ẹ̀mí tí kò lọ sí ilé ẹ̀kọ́ ní àkókò kan ẹni tó mú mi lọ sí ìjọ náà ó gbà mí ní ìmọ̀ràn láti kúrò lẹ́yìn tí mo ṣe àgbékalẹ̀ àjọ Kristi olùràpadà àkọ́kọ́ tó sì já sí àṣeyọrí gidi ó sọ fún mi pé
ní ibí yìí àti rí iṣẹ́ rẹ o lè ṣètò rẹ̀. Èmi yóò ṣe àgbékalẹ̀ owó rẹ. A kò nílò ìjọ yìí o. Àmọ́ ṣá, mo kàn rẹ́rìn-ín ni, mo sì kọ ohun tó sọ. Àwọn ènìyàn kan wá tí wọ́n mú ayé le fún mi nítorí mo pinnu láti tẹ̀síwájú nínú ìjọ náà. Ọ̀pọ̀ àǹfààní ló wà láti lọ, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ aláàánú. Ó sì fi hàn mí pé mo wà ní ipò tó tọ́ fún gbogbo nǹkan láti ṣiṣẹ́ pọ̀ fún rere fún mi. Olùfẹ́, ohun gbogbo yóò ṣiṣẹ́ pọ̀ fún rere rẹ nígbà tí o bá ní ìfẹ́ Ọlọ́run tí o sì dúró nínú ète rẹ̀. Àmọ́ ṣá, o kò lè ṣàìgbọràn sí i kí o sì retí pé kí àwọn nǹkan kí ó ṣiṣẹ́ pọ̀ fún rere fún ọ. O kò lè fi ibi tí Ọlọ́run ní kí o dúró sí sílẹ̀, tàbí kí o dúró sí ibi tí ó ti sọ wípé kí o kúrò kí o sì gbádùn ohun tí ó ti pèsè fún ọ. Tí o bá gbé nínú ẹ̀ṣẹ̀, yí padà sí Ọlọ́run lónìí kí o sì ronúpìwàdà. Kò sí bí ìgbà àtijọ́ rẹ ṣe burú tó. Ní kété tí o bá yí padà sí i, ó máa mú ohun gbogbo ṣiṣẹ́ pọ̀ fún rere rẹ. Kókó ọ̀rọ̀: ohun gbogbo yóò ṣiṣẹ́ pọ̀ fún rere rẹ nígbà tí o bá ṣe àkómọ́ra ète Ọlọ́run fún ayé rẹ. Ìjà sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe àkómọ́ra ète rẹ fún ayé mi. Ìlàkalẹ̀ rẹ, ète rẹ fún ayé mi, fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe àkómọ́ra rẹ̀ kí ohun gbogbo kí ó lè ṣiṣẹ́ pọ̀ fún rere mi àti pé kí n lè débi àyànmọ́ mi. Olúwa yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.